tẹ́ ní kí n máa jó yìí ṣé kò ní yọ́lẹ̀ fún mi lọ́jọ́ iwájú tó bá dásìkò tó yẹ kémi náà máa dá àlejò lóhùn ṣé ò ní yọ́lẹ̀ gbàtẹ́ mi ò bá ní àkáǹtì tí àlejò bẹ́ẹ̀ ni. má bọ̀ jẹ́ ń bọ́ sọ̀rọ̀ kan kó fi lè yí ọ dáadáa wípé kí nìdí tí mo fi fẹ́ ká sun gbogbo ìwé ògo yìí. Nínú tírà Sárúkà mọ́mì Físírátì Yúsúfù nínú ẹ̀ ní ọ̀rọ̀ kan ti ṣẹlẹ̀. Àbọ̀gbọ́ nínú àwọn ọmọ Ísírẹ́lì láyé ìgbà náà lọ́hùn ìkan wà nínú wọn tó nílé iṣẹ́ búrẹ́dì táwọn èèyàn mọ̀ ń ra búrẹ́dì lọ́wọ́ rẹ̀. Òkìkí rẹ̀ pọ̀ àwọn èèyàn mọ̀ káàkiri búrẹ́dì rẹ̀ nìkan ni wọ́n mọ̀ fẹ́ rà ni wọ́n mọ̀ fẹ́ jẹ. Àmọ́ Ọlọ́run kò ṣe ń kù, Ọlọ́run tí ò ṣe é bi lẹ́jọ́, Ọlọ́run tí ò ṣe é bi ń béèrè, ó gbèsè rẹ̀ dé gbogbo ẹ̀ bá tán kó sí nǹkan kan mọ́. Á ti wá ṣe irú eléyìí sí ṣáàṣẹ lọ́hùn ní àbíbò. Lásìkò náà arákùnrin náà àti ìyàwó rẹ̀ wọ́n gbà kámú. Kò sí bárakùnrin náà ṣe fẹ́ bọ́ ìyàwó àtọmọ, kò fẹ́ jalè, kò fẹ́ borúkọ ara rẹ̀ jẹ́, ó wá lọ gbàrú. Àmọ́ ní gbogbo àsìkò tó ń ta búrẹ́dì ní ilé iṣẹ́ búrẹ́dì ń làwọn èèyàn ti máa ń wá fọná. Bó bá ti dáná búrẹ́dì rẹ̀ àwọn èèyàn wà fọná mbẹ̀. Kò wá fẹ́ dáwọn èèyàn lágara, kò fẹ́ kí wọ́n máa dààmú káàkiri. Ìgbà tó bá fẹ́ lọ gbàrú yóò wá kógi yóò kó sínú óvùn rẹ̀ káwọn èèyàn lè ráyè wá fọná, kò sì sí búrẹ́dì mbẹ̀. Àwọn èèyàn wà mọ̀ wá fọná wọn ò sì mọ̀ pé kò sí búrẹ́dì mbẹ̀. Ọjọ́ kan ó wá kógi wábẹ̀ ó fẹ́ lọ síbi òde àrú. Òun làwọn tí wọ́n ń fọná lọ́wọ́ náà bá ní bàbá ń búrẹ́dì, bàbá ń búrẹ́dì ẹ wá búrẹ́dì yín mọ̀ ń jóná nínú óvùn. Ó wojú ìyàwó rẹ̀, òun náà rò lọ́kàn rẹ̀ pé wọn ò kó búrẹ́dì síbí, búrẹ́dì wo ló jóná, ló bá yọjú wọnú óvùn ló bá bá búrẹ́dì ń bẹ̀ bí bá. Báwo èèyàn ṣe lọ tọ̀hún àtìyàwó rẹ̀ bá kó búrẹ́dì, ta ló lè kó búrẹ́dì síbí? Àwọn méjèèjì wá jọrọ pé Ọlọ́run ni iṣẹ́ àlànà àlà ló ṣe ìyanu fáwọn. Àbórí làwọn wá wò pé ohun tó fi lè mú tí ọba ṣèkan má kù lè ṣe irú ilé ìfàmọ́ ó ní láti jẹ́ pé Ọlọ́run wà ní àyíká àwọn ní àsìkò náà. Èèyàn Ọlọ́run ọba làwọn. Àfi káwọn tètè pé ipò ṣeéṣe káwọn pé kó ṣe ìtọ́jú bẹ́ẹ̀ lọ fáwọn. Bí wọ́n ṣe bẹ̀rẹ̀ àdúrà ni wọ́n ò béèrè búrẹ́dì o, wọ́n ò béèrè nǹkan míì o. Ohun tó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà fún ni pé owó la fẹ́, òbítíbitì owó ni kó o pèsè fún wa. Abọ́ gbọ́ Mustapha ìgbà tójú òfin mọ́ gbogbo inú yàrá tí wọ́n sùn owó ló kún bẹ́ẹ̀ o. Allahu Akbar. Látòkè délé owó kún bẹ́ẹ̀. Allahu Akbar. Wọ́n wá Akbar. bẹ̀rẹ̀ sí ní dàpárá, àwọn ò kọ́lé sórí omi, àwọn ò ra ọkọ̀ ojú omi, àwọn ò ra ọkọ̀ ojú ilẹ̀, àwọn oríṣiríṣi ò ní wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ. Inú wọn dùn, ìyàwó bá sùn, ó bá lálàá, ó bára rẹ̀ lálùjọ náà, àwọn èrò pọ̀ bẹ́ẹ̀, olúkálùkù wà lórí àga kan wá bẹ lọ́ọ̀kan, àga tí ń bẹ lọ́ọ̀kan wọn ò lẹ́sẹ̀, èèyàn kan ni ó sì jókòó sórí àga wọ́n wá wò pé ta ni ó jókòó sórí àga yìí. Èèyàn kan bá súnmọ́ ìyàwó oníbúrẹ́dì pé ìjọ mọ̀ pàgà tí ń bẹ lọ́ọ̀kan ọkọ rẹ̀ ni ó jókòó sórí rẹ̀. Allahu Akbar. Nítorí kíni ó ṣe wá jẹ́ pé gbogbo àwọn èèyàn jókòó sórí àga gidi tọkọ mi ó wà jókòó sórí àga ẹlẹ́sẹ̀ kan. Allahu Akbar. Wọ́n bá wí fún pé àga tó ń wò ó túmọ̀ sí wípé àlùdán náà tẹ́ wà yìí wọ́n ti ra àlùdán náà fọ́kọ rẹ̀ láyé. Nítorí owó tọkọ rẹ̀ béèrè, ìbùkún tó béèrè tó kún gbogbo léhùn, àlùdán náà ìgbádùn tó yẹ kó wá gbádùn lálùdán náà òun ló ti gbá láyé o. Nítumọ̀ pé kíni búrẹ́dì tí wọ́n bá nínú óvùn kò tẹ́ wọn lọ́rùn mọ́ o. Àfowó. Owó ni wọ́n tún béèrè fún nílọ́po ìlọ́po. Nítumọ̀ wípé kéèyàn mọ́ wádìí nǹkan jù
kí ẹ mọ sáré jọ Ọlọ́run lọ. ká má sáré jọ Ọlọ́run lọ ṣé bọ́lọ́run ló ṣe búrẹ́dì fún ọ lóòótọ́ èèyàn Ọlọ́run ni wọ́n Ọlọ́run wà lọ́dọ̀ wọn ẹ ṣe ní sùúrù kẹ́ ẹ jẹ́ kọ́lọ́run dá yín lọ́lá fúnra ẹ ṣe ní sùúrù kẹ́ ẹ jẹ́ kọ́lọ́run ṣe ohun tó fẹ́ ṣe fún yín oore Ọlọ́run fún ìgbà àti àsìkò kankan ni ẹ ṣe wọ́n fi ìkanra kẹ́ ẹ fi fa oore iwájú kẹ́ ẹ fi fà wá sẹ́yìn tàbí orí ẹ̀yìn kẹ́ ẹ fà wá síwájú ká má fi ìkanjú ká má fi ba nǹkan jẹ́ o ti wá rí i pé nínú ìwé ògùn yìí ń bẹ lọ́wọ́ mi tẹ́lẹ̀ Ọlọ́run sì gbéṣẹ́ ńlá ilé mi lọ́wọ́ àáfàá ní gbogbo àwọn èèyàn mọ̀ mí sí ohun tí mo ṣe ń ṣe nù àbí bẹ́ẹ̀ kọ́ pẹ̀lú ìwé ògùn tó wà ń bí mo mọ̀kànmọ́kàn ni mo mọ̀ sí àáfàá iṣẹ́ àáfàá làwọn èèyàn mọ̀ mí sí kí n bá wọn bẹ lọ́hùn ni wọ́n mọ̀ mí sí mo tún wá mú ìwé ògùn mo tún wá mú mọ́ra kí ni wọ́n pè yún síríkù ni síríkù ni ẹbọ nù tí ò sì lẹ́tọ̀ tí ò sì dá tí ò sì lẹ́tọ̀ tí ò sì dá àbórí nípa ìdí èyí Ọlọ́run ti ń ṣe dáadáa fún mi láyé yìí kí mọ́tò tójú bọ nǹkan míì bí oníbúrẹ́dì tí ò gba ìtọ́lọ́run ti rọra ṣe fún jẹ́jẹ́ kó rọra máa wá wẹ́rẹ́wẹ́rẹ́ tó jẹ́ pé ńlá ló fẹ́. ká má bọ̀ wá lu àlùdó náà wá nínú àgbè àbọ̀ ọ̀gbọ́ ìyá rọra mọ̀ ṣe díẹ̀díẹ̀ báyìí mo rò pé tí mo sọ yọ tó yọ bóyá gbogbo òwe ògùn tó wà lẹ́wọ̀n tó dáná sun lójú mi ní báyìí ẹ̀yọ́ ó yá sàásì ẹ̀yọ́ ò ti lọ bá wọn orí ẹ̀ kú dáná sórí ẹ̀ dáná sí kó jẹ́ kí gbogbo. oríṣiríṣi àṣírí ní bẹ́ńbì afọ̀ràn ṣùgbọ́n ibi ṣe jẹun àmúdó àwúre tó dájú àrìmọ́nú ṣọ́ọ̀bù a ò ra kòkò dúdú ẹran ẹlẹ́dẹ̀ aṣọ funfun ọ̀pá kan tí ní kọ́sítọ́mù ní ṣọ́ọ̀bù jàre káì àṣírí owó tó dájú atari àjà 21 ewé gbérí ewé ajé ewé amúnimúyè ìkódẹ́kan a ò lọ gbogbo ẹ̀ papọ̀ mọ́ ọṣẹ dúdú iṣẹ́ ńlá níṣẹ́ o ọṣẹ dúdú. mọ́lí àyàtúmùsẹ̀ làtún kàlámù bìlàjáhìn kàlámù mùdọ̀yàhùn ṣùgbọ́n mi àyàtúbìlà mọ́lí ìṣẹ̀mí tí ò lówó lọ́wọ́ àyàtúmùsẹ̀ làtún ìṣẹ̀mí tí ò lówó lọ́wọ́ ìṣẹ̀mí burúkú ìṣẹ̀mí rádaràdà ni kàlámù bìlàjáhìn ọ̀rọ̀ tí ò ní yìí kàlámù mùdọ̀yàhùn ọ̀rọ̀ rádaràdà ni wàyí kúńtà sámọ́lí tó o bá wá jẹ́ni tó lówó lọ́wọ́ o fàhántà muhababu ìwọ ni wọ́n mọ̀ fẹ́ràn wàkáólùkà mọ́kíbúlù ọ̀rọ̀ rẹ ni wọ́n mọ̀ tẹ̀lé wá ò kí ń mú kà yù tí bá wù ọ̀rọ̀ rẹ ni wọ́n mọ̀ tẹ̀lé ìdájọ́ rẹ ni wọ́n mọ̀ tẹ̀lé. Mustapha tó ń ká mi lóhùn. náà alákùnrin náà wọ́n ti bọ̀. Now.
Jayeola báwo? Ṣàlàáfíà ló wà? Mo mọ̀ pa mi. Torí àwọn owó sẹ́ǹdì sẹ́ǹsìn, ó ti di pé ó wà òkè. Mo mọ̀ gbogbo nǹkan tó ń sọ. Àmọ́ àwa náà ń gbìyànjú. Owó ni ò tí ì yọ. Ọkọ mi, ó dẹ̀ mọ̀ pé àkì í ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ o. Wọ́n náà mọ̀ pé condition tẹ́gbẹ́ once ló fa gbogbo wàhálà tá a fèsì yìí. Nígbà tí ogun iṣẹ́ ti di fòníkú fọ̀láǹdé, ojoojúmọ́ ló ń lọ ilé ẹjọ́. Kọ́lọ́run bá mi gba gbogbo ògo lórí iṣẹ́ náà ni kí iṣẹ́ náà má bọ́ lọ́wọ́ ẹ̀. Ṣé condition tó wà ń sìn mọ́ á lọ máa bá wí pé kò tí ì sẹ́yìn owó sábúrú ẹ̀ tó wà ń school. Ọkọ mi, má bínú. Ogun tó bá wà lọ́wọ́ mi, màá sẹ́yìn ẹsẹ̀. Àbí tí n bá tún wọlé lọ bá, bóyá tí n bá sọ tó bá ní ìkankan tí ò bá sì ní àṣà ní pa. Àbí? Farabalẹ̀ o. Bó ti ní nǹkan tó bá wà lọ́wọ́ mi, màá sẹ́yìn ẹsẹ̀ lọ́la. Ó dáa. Ọlọ́run á bá mi wà pẹ̀lú ẹ̀. Wọ́n ti bó ṣe fi lé sí o. Mọ́ bá wọn kẹ́gbẹ́kẹ́gbẹ́. Má ṣe nǹkan tí ò yẹ kó ṣe o. Ìwọ náà sì ni tó bá ti ń jí, mo fàdúrà ràn mí lọ́wọ́ kó mo fàdúrà ràn ẹgbẹ́ náà lọ́wọ́. Nígbà tí owó wà lọ́wọ́ ẹ̀, gbogbo ilé yóò kúkú ṣẹlẹ̀ kó tó pé àti sẹ́ǹdì owó sí ẹ̀. Nígbà tó sì rí bó ṣe rí náà ni àjọ faradà ni. Ó dáa, mo ti gbọ́. Ọlọ́run á bá mi wà pẹ̀lú ẹ̀. Wàá ṣàṣeyọrí lẹ́nu ẹ̀kọ́ ẹ̀ láṣẹ Ọlọ́run. Ó dáa, kó ṣe jẹ́jẹ́. Ó dàbọ̀. Kò lára rẹ̀ balẹ̀ kankan. Ṣé ní tó wà ní kọ́dísán tó wà láti lọ́mọ bá wípé àtúntò kó wà láwọn owó lè láyà àbí kọ́ lọ́n bá mi gba gbogbo ogun kó take control nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Torí bẹ́ẹ̀ ṣe ń wo yìí bẹ́ẹ̀ ṣe ń wo àbúrò mi ọkọ ọ̀run yọ lẹ́nu ìfọ̀nà sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni aláàjì tí mo bá sùn báyìí má kàn retí nǹkan náà á kó máa gùn mí tí bá dẹ̀ máa jí báyìí gbogbo ara mi á ti tutù kó tí ẹ yé mi nǹkan ò dẹ̀ lọ déédéé. Àwòsùnbìlà yóò ti tó gbàwó tí ẹ ti ń ṣàkíyèsí irú nǹkan bẹ́ẹ̀. Ó ti pẹ́ díẹ̀. Ó ti pẹ́ díẹ̀. Yóò ti tó ẹ̀mélòó tí nǹkan náà ti ń gorí yín. Kò tí ẹ ló ń kà. Kò níye ìgbà. Ó dé mọ́ra ò sọ fún mi. Alájì. Ṣé ti ríbi tí ìṣòro àti ìdààmú àwọn ẹ̀dá wà? Kò lóǹkà tí nǹkan ẹ̀ ti ń ṣẹlẹ̀ sí yín. Ṣé ẹ̀ ń gbádùn rẹ̀ lásìkò ni tó ń dùn mọ́ yín lẹ̀ ṣe tètè wá yọjú sí ni àbíbò? Àmọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo kọ́kọ́ rò bóyá ó nọ́mà ẹ̀bọ̀ ìgbà tí nǹkan tí wọ́n ń ṣe mí tí mo wá rí i pé kò nọ́mà mọ́. Kò nọ́mà. Gẹ́gẹ́ báwọn èèyàn ti mọ̀ mí tèmi fún ara mi sì mọ̀ra mi níbi tá a wà yìí Ọlọ́run wà níbí Ọlọ́run bẹ láàrin. Ìwọ́júwe yín náà la ṣe sátán yín wá. Ẹ jẹ́ fi dá yín lójú pé ohun tó ti mú yín tẹ́ ẹ ti wọlé látẹnu ọ̀nà tẹ́ ẹ ti jókòó síwájú mi tí mo fojú kàn yín tẹ́ ẹ fojú kàn mí ìṣòro yín ti bí yá o. Àwọn jíínù kan ni wọ́n máa ń ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀. Bí wọ́n bá sì ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ lára obìnrin kan àbára ọkùnrin náà ni wọ́n ti ṣe. Ó máa ń ní àpẹẹrẹ ńlá tí ó ṣẹlẹ̀ látẹ̀yìn rẹ̀. Ẹ jẹ́ àtẹ̀ nínú bóyá ó tún ti láwọn boyfriend ìka tí ń jẹ́ Jínù. Àbúrò rárá o ẹ̀yin náà ṣàmọ̀ pé mo. Ṣé o sí? Èmi mo dárúkọ Jínù èmi ló yẹ kẹ́ ẹ bí. Ṣé ẹ̀mọ́ tó ń jẹ́ Jínù ni? Àwọn àjọ̀nú ní ń jẹ́ bẹ́ẹ̀. Àwọn àjọ̀nú kan wà tí wọ́n máa ń dánrú rẹ̀ wò. Ṣé rí tó ṣe pàtàkì jù ń bẹ̀ ni pé gbogbo wa ẹja mọ́ Ọlọ́run lọ́kàn. Ọba alágbàwí ẹ̀dá ni. Ọba tí ń ṣe gbogbo ẹ̀tàn tí kì í ṣe é kù ni. Bàbá súnmọ́ lọ́hùn tá à ń pè lójú méjèèjì kò sáyè Jínù lọ́rọ̀ wa kò sáyè àjọ̀nú lọ́dọ̀ wa àbẹ́gbọ́ tá a bá ti mọ Ọlọ́run lọ́kàn tá a di òpó Ọlọ́run mú
a mọ̀ kérukia abẹ́gbọ́ kò sáàyè gínú kankan nínú ayé yín wọ́n mọ̀ ṣe tiwọn láàyè tiwọn àwa tá a jẹ́ ọmọ Ọlọ́run àwa náà mọ̀ ṣe tiwa láàyè tiwa ẹ wo níbẹ̀ tí wá wáyé a wọlé istihara lórí ọ̀rọ̀ yín náà ni tó bá di ọjọ́ sátidé ẹ padà wá mo mọ̀ Ọlọ́run ó ti bá wa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yín ohun tó bá sì ní ká ṣe ilẹ̀ fún yín á ṣe eré o. ẹ kú jókòó mọ́ mi. ọkọ mi ìwọ náà mo ní jókòó dé mi kò sí àbúrò rẹ ni ó pè mí lánàá nípa owó square ó tún ti pè mí lẹ́yìn pé wọ́n ti ń dà láàmú ó ní kí n bẹ́ẹ̀ sọ pé nǹkan tó bá ní tó fẹ́ fi ràn wá lọ́wọ́ kí n sẹ́ǹdì ẹ̀ sí kó náà lè ráyè mójútó rẹ̀ lọ́hùn. wọ́n ti pè mí náà. màámi ọ̀rọ̀ yín ò kí ń yé mi gbà mí o. àyè kí ebi báwo ẹ mọ̀ kí mo wọ̀n suspension náà ẹ dẹ̀ tún gbé rúbùkátà ilé mi lọ́wọ́ kí ló ṣẹlẹ̀ gan-an mi láìpẹ́ ṣe máa ń ṣe mí o ẹ máa ń ṣe mí bíi superhero àbígbà pé èmi ò kì í ṣèyàn pé ẹ̀jẹ̀ ò run veins mi mo ní nǹkan tó ń dùn mí lọ́kàn tó yẹn ẹ̀dẹ̀ expect kẹ́ máa gbọ́rọ̀ owó school ọmọ yín lé mi lórí. ọkọ mi gbogbo tó ń dùn ọlọ́kàn Ọlọ́run bàbá kúkú yanjú ẹ̀ láyọ̀ àtàlàáfíà ìwọ ni superhero wa ìwọ lọkọ wa orí ni Ọlọ́run dẹ̀ ní jẹ́ kó padà dìdú láíláí àmútà ń gbọ́n mu ní ò ní gbẹ dákun ṣàánú mi ebí mi àti àtàwọn yòókù wà nulẹ̀ ó nìkan ló wà lọ́hùn kò rẹ̀ nìkan kan pé àwa yìí náà ní pé dákun bá ṣàánú ẹ̀ iye kí iye tó bá ní ṣàfùnù jọ. máa mi ṣe wà lórí ọ̀rọ̀ yìí yẹ kí èyí tí ń bá ní nínú suspension ẹ wo ìyá ìwò tẹ̀sán mo ń jáde. wọ́n ń gbọ́dọ̀ wá ń lọ báyìí tó fi nílẹ̀ lábúrò rẹ̀ fún mi bó sọ kalẹ̀. ibo ni ìyẹn kí n máa lọ ṣé mi ò explain fún ibo ni nìkan sí. ẹ̀yin tẹ́ kí n máa bẹ Ọlọ́run fún mi pé kọ́lọ́ má dẹ̀ kán jù mí sẹ́wọ̀n ẹ wà bí ẹ̀yin sọ pé owó school ọmọ ṣé mi ò ẹ wo. Ọlọ́run bá ń sọ ló bá ń sọ ilé mo ti gbàgbé ó dé láyọ̀ wá bá mi torí Ọlọ́run. gbàgbé o. ó wà níbi tó lọ. òun ò dáa. kí ló dé. wọ́n ti tún súnmí sí mi. a ò ní sẹ́ ẹlẹ́sẹ̀ mo kọ́ ọkọ ọba àdá ọba ò ní sọ ẹlẹ́sẹ̀ ṣé wò mọ̀ pé ní tí ọkọ ọba àdá ọba bá sá ẹlẹ́sẹ̀ irú wọn ti kú tipẹ́tipẹ́ wọn mọ̀ ni ẹbọ́n náà ló sọ̀wọ́ yìí wo ìjọba gbaṣẹ́ títí ẹ ní o Ọlọ́run mi tí mò ń sìn yóò pèsè iṣẹ́ aládùbáríkà ní fún ẹ láìpẹ́ láì jìnnà. Ọlọ́run yọ mí. ṣe rí àwa mẹ́ta la dáràn o àwọn méjì yòókù ẹ̀wọ̀n ọdún mẹ́fà náà fún wọn tí kì bá ṣe àánú tí mo rí gbà lọ́dọ̀ àwọn ọlọ́pàá tájọ wà. sọ ẹ̀kọ́ làbá máa sọ. ìkúnlẹ̀ abiyamọ o ẹ̀wọ̀n ó wá ládùúgbà tèmi gbà ó gbà àdúrà tèmi gbà. fẹ́ gbà kó kàn gbàdélẹ̀ náà ni. àdúrà tèmi tiẹ̀ gbà. ó wá kó gbàdélẹ̀ ni wọ́n ilé mi ṣe. àwọn tẹ́jọ́ ń gba rìbá kọ́ ló kú ọyọ Ọlọ́run ọba mi tí mò ń sìn tí mò ń pè tó ń dá mi lò ó ló kú ọyọ. ẹ bá ṣe pé náà pọ̀ lọ́hùn kí ló ṣe pé ẹwẹ́ fún mílẹ̀ ìdarí máa ń. bí ọba ṣe pé ẹgbẹ́ wọn ló bá wà Ọlọ́run ti ṣe àṣepé iṣẹ́ ìyanu nínú ayé rẹ̀ ò mórè ni ìwọ ni kó wá lọ kí èso náà rẹ báyìí ìwọ ni kó lọ fi Ọlọ́run kún nǹkan tó ń ṣe kó wà ní mímọ́ kó máa rìn ní mímọ́ kó máa ṣe mímọ́ kó máa rìn lọ́nà tó tọ́ níbo láti wá bẹ̀rẹ̀ báyìí o Ọlọ́run níbo ní tí wọ́n ṣe sọmọ tí bẹ́ẹ̀ lè wé báyìí ṣé èkó tí wá ṣe ni wọ́n gbàṣẹ́ lọ́wọ́ kan ìkan bẹ́ẹ̀ lè wé àbúrú sẹ́ǹdì sí ẹ ká sọ àlàjì ẹ dákun ọ̀rọ̀ àwọn ọmọ náà ló gbé mi wá sọ́dọ̀ ẹ wò ó ṣe rí Abdulmumi yìí oníjọ̀gbọ́n ni o gbogbo ìgbà náà máa ń pè mí níléèwé wọn pé ìjọ̀gbọ́n always ni ṣé wá rí bọ̀dà Salam tọkàn mi tiẹ̀ tún balẹ̀ pé ó tiẹ̀ fìwà tútù jọ mí kò ń rojọ́ orí ẹ̀ dọ́ta débi wípé kò lè fi dígò kọ ó báyìí ẹ dákun ẹ ràn mí lọ́wọ́ torí Ọlọ́run àtìgbà tí bàbá wọn ti dà wọ́n sí mi láyà èmi nìkan náà ni mò ń dákun tí mò ń dápa tó ń bá wa lọ ṣe nǹkan tó lágbára jù mí lọ wálé ta lẹ fẹ́ kí n pè ó ló jẹ́ kí n sáwá bá yín ẹ ràn mí lọ́wọ́. Yes sir. ẹgbẹ́
gbọ́lọ̀ tóbi. Allahu Akbar. Ẹ jẹ́ á tún gbọ́lọ̀ tóbi lẹ́ẹ̀kan sí. Allahu Akbar. Ẹ jẹ́ wá gbọ́lọ̀ tóbi lẹ́lẹ́kẹta ká dé ládé. Allahu Akbar kabira. Ẹ mọ̀ ìdí tí mo fi ní ẹ gbọ́lọ̀ tóbi. Nítorí pé mojú ọ̀nà. Nítorí pé ẹ ṣìnà. Nǹkan ṣẹlẹ̀ sáwọn ọmọ yín. Ẹ kó wọn gbà bòmí. Ẹ sì kó wọn wá sọ́dọ̀ lọ́kàn ṣoṣo tó wà. Ọba Adekola. Ìdùnnú tí mo fi ní ẹ gbọ́lọ̀ tóbi. Ẹ wo àwọn ọmọ yín ó yè wọ́n yanjú. Ẹ mọ̀jẹ̀ á máa fẹnu òdì sọ̀rọ̀ sáwọn ọmọ wa torí àṣẹ ńlá ó bẹ̀lẹ̀ lọ wa. Ṣé ẹ ráwọn ọmọ yìí? Ẹ já sún wọn, ẹ jẹ́ kí wọ́n mọ̀ súnmọ́dọ̀ Ọlọ́run dáadáa. Nǹkan àkọ́kọ́ tó jẹ́ ojúṣe òbí láti jẹ́ ká jèrè àwọn ọmọ wa yìí òun ni ká fi ojú wọn mọ ọ̀nà ọ̀dọ̀ Ọlọ́run. Mo dẹ̀ wá ń gbìyànjú. Mo ń gbìyànjú. Ẹ ń gbìyànjú. Àmọ́ bẹ́ẹ̀ tí ń gbìyànjú tó. Ẹ mọ̀bìnrin wọn ò dá yín lẹ́jọ́ ó dàbí pé gbìyànjú yín ò tó. A jọ wà ládùúgbò ní láti bí ọdún bíi 6. Mo mọ̀ bá tẹ́ dé, mo sì mọ àwọn ọmọ yìí. Ó tó ẹ̀mélòó tẹ́ ẹ ti pariwo báyìí bí ọdún 6 sẹ́yìn pé dandan kí wọ́n nìsọ̀ léèké. Dandan kí wọ́n nìsọ̀ lásàlátù. Dandan ní pé kí wọ́n bá àwọn ẹgbẹ́ wọn ní mọ́ṣáláṣí. Ó tẹ̀ mélòó. Ẹ sì máa wo gbogbo wọn náà náà ké o. Gbogbo wọn náà ké o. Ọlọ́run gbà fún wa. Àmín. Ọlọ́run bá wa ṣe. Á jèrè wọn. Ibi ò sì ní ṣẹlẹ̀ lórí wọn. Bọ́dá mi, iná láà tọ́ ìwò. Kí ni ìtumọ̀ ẹ̀? Ó ní Ọlọ́run ọba onímọ̀ ni. Gbogbo wọn náà ké o. Ẹ gbọ́ lọ́ọ̀ tóbi. Allahu Akbar Kò sí ti kabira. ẹ sọ mọ́. Kò sí ti ṣe. Ó ń yọ̀ rẹ̀. Ibi ò mọ̀ pé ayọ̀ mọ́ pa ẹ̀. Ìwọ tó o lè mọ kí tó o mọ lọ́ọ̀ débi tó o mọ̀ dé. Wọ́n ṣẹ̀ṣẹ̀ wá mú ọ wá bárò ẹgbẹ́ kí n bọ̀ wí. Ìwọ tó o lè tẹ̀lé ìyá rẹ̀ ibi yóò sọ hospital kò ṣe ibi pátí kì í ṣe ibi tẹ́ẹ̀ tí jó o sì tẹ̀lé ìyá rẹ̀ wá bí nítumọ̀ wípé o mọ tó o ṣe. Ó bímọ ọmọ gbọ́ràn sí ọ lẹ́nu. Ṣé o fẹ́ kán fẹ́ gbà fún ọ lóúnjẹ? Ṣé o fẹ́ kí wọ́n tì ọmọ lé? Sọ́ọ́ni bí wọ́n bá ti ọmọ sẹ́ẹ̀lì tó bá ṣe gbáùn ojú èèyàn ó kà wá. Béèyàn ò bá lálàáfíà fún ìṣẹ́jú kan. Àbọ̀gbọ́ ọjọ́ gangan lásìkò kejì ìṣẹ́jú kejì ló mọ iyì gbogbo ìgbà tó ti fi gbádùn rẹ̀. Wọ́n jẹ́ kí tiẹ̀ rí bẹ́ẹ̀ o. Sọgbọ́ wọ́n jẹ́ orí bẹ́ẹ̀ o. Arákùnrin wa Ọlọ́run ò fi yé Ọlọ́run ò fi yé Ọlọ́run ò fi yé ṣé ìwé wọ̀nyẹn ká ìwé wọ̀nyẹn ká ọkàn yín sì wà bẹ́ẹ̀ Ọlọ́run ò fi yé. Ẹ wo gbogbo ètò wà láàyè tí ò sí ní tó ṣe ọ́ ò sí láhàámọ́ wọ́n lò ń la gidi ó jẹ́ ronú orí rẹ̀. Ẹ wo ó láwọn kankan tí wọ́n gbé fún Mustapha ó bá di ìrọ̀lẹ́ àbáàrọ̀ ọ̀la yóò gbé wá fún yín èyí tí wọ́n ó mú wà ń bẹ̀ èyí tí wọ́n ó fi wẹ̀ náà wà ń bẹ̀ Ọlọ́run ó fún wa wò ẹ sì gèrè wọn ẹ gèrè wọn ẹ̀yin náà ẹ yọjú sí mi o ẹ yọjú sí mi o pẹ̀lẹ́ ẹ mọ́ jìnnà sí mi ẹ̀yin náà ẹ mọ́ jìnnà sí mi ṣe ti gbọ́. Ẹ ṣeun aláìsí. Ẹ ṣe àkàrà. ẹ ṣe sọ Ọlọ́run ẹ ṣe yín. ẹ ṣe sọ. Mustapha. Èmi nu. My one and only friend. Ẹyẹ méjì jẹ́ díẹ̀. Ọ̀rẹ́ mi kan ṣoṣo ní kámpọ́ọ̀sì mi. Èmi nu. Kò ní dá bẹ́ẹ̀ tí ò ní dá fún. Bẹ́ẹ̀ ni o. Fẹ́ dára. Àrítán lé alára. Ìwọ́dà máa wà. Mo ti sọ fún ọ. Àgbẹ̀. Ta ló nà mí? Ọ̀nkú, ẹjọ́ ta ló nà mí? Ṣé o ní ìlú Ẹni pé? Mo ní ta ló nà mí? Ọ̀nkú.
Yeah! Ta ló lù mí? Yeah! Omo, this guy matter. No, see this guy. He's a trending guy in school. Jeez! Why mad, ma? Let's carry on one time. Jẹ ara tó ló fẹ́ dáre. Sí ìsára ni. Mo ti mọ sọ fún má kó bá mi. Wọ́n ní o má kó bá rẹ̀. Bó ń bá mi rìn gan-an nínú ayé àkóbá ni. Wo fi sí sùkúù wa yìí. Tó bá jẹ obè yóò sáré lónìí. Yóò lẹ́yìn o. Èmi ọmọ lè mọ̀ mu. Tí wọ́n náà fẹ́. Mo sáré tẹ́sítì ẹ̀ wò. Ẹ pẹ̀lẹ́ o. Àáfàá wa mú ojú ìrì o. Bẹ́ẹ̀ ni ẹ̀rọ ojú mi rí. Àwọn èèyàn tọ́lọ́run ti tara yín dá lóhùn. Àwọn náà jù ọ̀dọ̀ yín fún mi. Mo pé tí n bá ti débì pé Ọlọ́run á jẹ́ kọ́rọ̀ tèmi náà dayọ̀. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ ṣé. Kí ni wàá fẹ́ kí Ọlọ́run ṣe fún yín? Àfikọ́ lọ́wọ́ ràn mí lọ́wọ́. Nǹkan ń ṣe mí. Ayé mi ò fi gbogbo ara ní ìtumọ̀. Mo kàn ń ṣe ni kò jọra wọn fún mi. Kódà mo ti fẹ́ para mi gan. Ọ̀rọ̀ burúkú níwájú Ọlọ́run. Ẹ fẹ́ para yín. Sẹ́yìn lẹ dára yín ni. Ẹ mọ̀ pé kéèyàn sọ níwájú Ọlọ́run pé òun fẹ́ para rẹ̀ ẹ̀ṣẹ̀ ni. Ẹ̀mí tẹ́ ẹ̀ dá ẹ sì fẹ́ fúnra ara yín gbà. Kò sí ìṣòro àbí ìdààmú kan tẹ́ẹ̀dá lè mọ̀ kúrú rẹ̀ tó yẹ kó jáde lẹ́nu ẹ̀dá náà pé mo fẹ́ para mi. Ayé dùn abẹ́ lọ́hùn ni kò jára yé gbé. Kódà ṣe tẹ́ bá rí mọ́tò ẹ̀ lè kó sí lẹ́nu. Ẹ lè rí kọ̀ǹgà tẹ́ kó sí. Kí ló mọ̀ ju bùlàbùlà kẹ̀sì tó níbọ̀. Wọ́n á dúpẹ́ ẹlẹ́fẹ́ para yín. Àwọn ìdojúkọ àtàwọn ìpèníjà tí mo lẹ́nu ọjọ́ mẹ́ta ló jẹ́ kí n máa ronú bẹ́ẹ̀ yẹn. Ẹ fara yín balẹ̀. Ẹ ti dọ́dọ̀ mi. Wọn ò gbéraga o. Àmọ́ wọn ò ní nǹkan míì mọ́ lọ́hùn. Wọn ò ní nǹkan míì mọ́ àlà. Ẹ sì ti débi. Kẹ́ ẹ tó débi ó mọ̀ kẹ́ ẹ mọ̀ mi. Ìgbà tẹ́ ẹ tó débi náà ò rí yín. Ẹ fọkàn yín balẹ̀. Àwa àfáà. Àwa ni àròlé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Nígbà tẹ́ ẹ sì ti dọ́dọ̀ kan nù wọn, ẹ fọkàn yín balẹ̀. Àfáà wa, ẹ gbà ẹ mú kàn mẹ́. Ẹ kárí, ṣé ètò owó yìí nù? Ó dá yín lójú. أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم اهدنا الصراط المستقيم. Àfáà wa, ẹ ti kọsẹ̀, ẹ ti fara kọ. Àfáà wa, ẹ ti kọlu nǹkan tẹ́ ẹ kọlu ẹ bójú ẹ̀yìn láti wò ó. Só wà lálàáfíà ni àbẹ́mi ò sí lára ẹ̀ mọ́. Àfáà wa, àìmọye tẹ́ ẹ ti ṣubú lórí òkè. Ẹ ti gbómi gbóná, ẹ ti gbé epo gbóná, ẹ ti dàlé nǹkan lórí. Ẹ sì fẹ́ mọ̀ bóyá nǹkan tẹ́ ẹ dàlé lórí bóyá tó dáa kẹ́ ẹ dàlé ní àbí tí ò dáa. Ẹ ti sa àwọn àṣemáṣe kan. Àwọn àṣemáṣe náà ǹjẹ́ lè sọ níwájú Ọlọ́run ni? Ọba tí kìí ṣèké, ọba tí ò sọ tí ò mọ̀. Ẹja náà ẹ parọ́. Ti ṣàìdá sọ́lọ́run. Mo ti ṣàìdá sí ara mi. Èmi tẹ̀ ń wò agbófinró ni mí. Mo ṣì iṣẹ́ ìjọba ṣe, mo ṣì agbára lò. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ò dáràn àti fi wọ́n rọ́pò àwọn tó dáràn. Mo ti gùn ìyàwó níyàwó. Ẹlòmíì ọkọ rẹ̀ kàn dé ọ̀rọ̀ ẹjọ́ kékeré báyìí ni
wọn bá ní lówó bẹ́ẹ̀lì tábà tí wàá bá wa báyìí àfi kámúyàwó wọn balẹ̀ ká lè bẹ́ẹ̀lì ọkọ wọn. aláàjì ó pọ̀ àṣejù mo kíbọ̀ títí iṣẹ́ fi bọ́ lọ́wọ́ mi àṣírí mi ò bò. Allahu Akbar. Allahu Akbar. Àfáà wọn ò lẹ́bọ wọn ò lóògùn kò sí nǹkan míì tí mo dúdú lé jọ lọ́lọ́run lọ àtìgbà tẹ́ ẹ ti jókòó ó ní kinní kan ti ń sọ fún mi wípé ìdọ̀tí pọ̀ lára yín ẹ̀gbẹ́sẹ̀ pọ̀ lára yín. Ẹ wò ó èmi kọ́ o ọlọ́run ni gbogbo wa ń pè o ọlọ́run tí gbogbo wa sì ń pè ó nìkan ṣo lọ́ba aláforíjì òun ló lè foríjì yín pẹ̀lú gbogbo bẹ́ẹ̀ ti kọsẹ̀ yìí kò sínú ẹ̀tọ́ mi kò sínú ẹ̀tọ́ àfáà kankan láti ṣe ìdájọ́ ẹnikẹ́ni iná láhá gàfúrú rọ̀hìn ọlọ́run nìkan ṣoṣo òun lọ́ba aláforíjì òun náà ni ó sì foríjì nínú àánú ẹ̀ ní o abẹ́gbọ́ ẹ mọ̀ tóbi ẹ lómi gbogbo ara yín túmọ̀ sí pé nífẹ̀ẹ́ oúnjẹ ẹ ń gbìyànjú ẹ mọ̀ ru tẹ́ ẹ gbẹ láti jẹ́ kádùúrà yín gbà o láti jẹ́ kọ́lọ́run ó foríjì ẹ gbẹ ǹjẹ́ ẹ ṣetán láti gbààwẹ̀. ẹ ṣetán láti gbẹ kádùúrà yín ó lè gbà àbí arákùnrin ẹ gbààwẹ̀ ojú yín gan yóò gbààwẹ̀ nítumọ̀ wípé ẹ ní rí sánmọ̀ fòdìdí ọjọ́ méje ẹ fi wà ní ilé tẹ ẹ mọ̀ bẹ́ẹ̀ lọ́hùn ní kọ̀rọ̀ yàrá yín ẹ sì gbọ́dọ̀ rí sánmọ̀ ó láwọn nǹkan kan tí wọ́n ó pè fún yín tẹ́ ẹ fà tẹ́ ẹ mọ̀ fi bẹ́ẹ̀ lọ́hùn astagafurullah 7,800 òun lẹ́ fà ó pọ̀ èmi náà ń wò bẹ́ẹ̀ èmi náà ń wò bẹ́ẹ̀ ṣé bá yín bí ọlọ́run ó sì dá mi lójú pé mi bá bí ọlọ́run léèrè ó lè ní kẹ́ka 20 million. ẹsẹ̀ tẹ́ dápọ̀ fa mo ní 7,500 ṣé ẹ lè gbàwẹ̀ kẹ́ẹ̀ka nǹkan ẹ ti ń complain bẹ́ẹ̀ bá wá débi àwẹ̀ ńkọ́ 7,800 òun lẹ́ pé asagafula lẹ́yìn èyí kò tán síbẹ̀ ya ti ha rísíkù ha rọ́gàdán mínkúlì mọ̀káàlì ẹ wo ẹgbẹ̀rún kan lẹ́fà ìkan 7,800 ìkejì ẹgbẹ̀rún kan ló bá tán bẹ́ẹ̀ bá lè fà á dójú àmì tó sì wà lọ́kàn yín gbà tẹ́ ń fà á wípé ẹ ní padà sínú ẹ̀ṣẹ̀ mọ́ tó jẹ́ pé ẹ fi ń tọrọ àforíjì ní tàkọ́kọ́ ẹ̀kejì ni pé ibikíbi tí owó bá wà ibikíbi tí ọlá bá wà tó jẹ́ ti yín kẹsẹ̀ yín lọ ọbẹ̀ inú ọ̀nà ẹ̀rí àná. ẹ ṣé bàbá wa ẹ dákun bí èlò ni kí n mú wá kí n fi. bí èlò ni kí n mú wá tí a fi ṣe àṣẹ sí àdúrà tí ẹni kì í ṣe. nínú owó mo ń béèrè mi nínú àwọn owó wo ṣé owó aláìṣẹ̀ tẹ́ ẹ gbà lẹ́fẹ́ fún mi nù ẹ̀ àbí tẹ́ ẹ lọ́gbà lọ́wọ́ ìyàwó oníyàwó tẹ́ ẹ bá lájọṣepọ̀ òun lẹ́fẹ́ fún mi nù ẹ̀. ẹ wo arákùnrin èyí tó ṣe pàtàkì jù ṣé ẹ fẹ́ gbọ́ àfa wa èyí tó ṣe pàtàkì jù ni pé gbogbo tí mo sọ fún yín pé kẹ́ ẹ ṣe kẹ́ ẹ mọ́ gbàgbé ẹ fi wá ojú rere ọlọ́run bẹ́ẹ̀ bá wá ojú rere ọlọ́run tọ́lọ́run bá dáríjì yín bẹ́ẹ̀ bá padà wá bí èmi ó ti mọ̀ pé ọwọ́ ẹ̀ṣẹ̀ ti kúrò lára yín ohun tẹ́ ẹ bá wá fún mi lásìkò náà pẹ̀lú inú mímọ́ tẹ́ ẹ fi rówó ẹ fi ṣe sàárà àgbà ẹ pẹ̀lẹ́.
ẹ mọ́ dọ̀bálẹ̀ fún mi ẹ mọ́ dọ̀. Hello. George, ẹ̀ ń bolo wa. Má pẹ́ mo ti ní ìfẹ́ kí ló fi ń ṣe. Time ti lọ náà. Ibi kan níbi stadium ni mo wá dúró sí. Mo ti gbọ́ ẹ, mo ti ní ìfẹ́. Mo ní ìyá ìgbègbè lè jà ẹ̀. Ọ̀sẹ̀ tí ìta ìrìn ìjà ẹ̀. Wọ́n tiẹ̀ tó wọ́n bá mi tiẹ̀ wọ́n bá mi tiẹ̀ gbére ní ẹni tó ṣe ọmọ mi bẹ́ẹ̀ ni àti ojúmọ́ kan oògùn kan rere lélẹ́yìn èyí oṣù tó ń wá ẹ̀mí ni you dey play òun wá ìfóònù mi àwọn òṣìṣẹ́ ṣẹṣẹ ló máa pa ẹ́ ó ti ṣiṣẹ́ lẹ́yìn wàhálà ó ti ṣiṣẹ́ wo ó ṣiṣẹ́ lásán gan-an wàhálà wo ó ti ṣìbù ló bẹ́ẹ̀ ṣìbù sí bọ́sí mi bọ́sí eré wo òun wá ẹ̀mí mi bọ́sí mi mo ní kó bọ́sí àbúrò rẹ̀ mi bọ́sí mi mo ní kó bọ́sí mi fún rẹ̀ o bọ́sí mi lẹ́rọ̀ mo rò pé mò ń wọ́n tó rò pé mò ń bẹ́ẹ̀ ṣe eré yìí tó rò pé mò ń bẹ́ẹ̀ ṣe mo ní kó bọ́sí mi mi ni òun wá ẹ̀mí mi ò ní ṣe mọ́ ọ̀lẹ́ ò ní ṣe mọ́ ò ní ṣe wẹ́ẹ̀mù tó ló wèrè ní ẹni tó ń wá ìsóòlù mi ni wèrè bọ́sí mi ò wèrè ọlọ́run ti ṣe o ọ̀rẹ́ ti ṣe ló máa mú ẹ ọlọ́run ti ṣe lẹ́yìn o ti tẹ́fẹ̀ ìjà ẹ̀ ni mo jẹ́ wọlé máa tún ẹ mú máa mú ẹ máa kó ẹ lọ́gbọ́n wèrè lè ta lókè ní ìbò òṣèlú. Hello. Ọmọ, ẹ sì jẹ́ ìtàn fẹ́ ṣe yẹn. Makanaki ni wọ́n bí èèyàn. Makanaki kẹ. Skinachi náà máa lè sẹ́lẹ̀. Skinachi. Ẹsẹ̀ bọ̀bọ̀ yẹn gún o. Skinachi. Àbáyé Skinachi ò fẹ́ dá ni. For this campus. Wo tí Makanaki bá fi lè wọlé, a máa dábẹ̀ rú. Ibùdó document bá lọ jí sọ̀rọ̀ lánàá. Ó sọ pé anything táwa ti sọ báyìí ní final. Skinachi kẹ. Tí Dọ́jú bá ti wọ̀n bẹ́ẹ̀, you know say me I dey. A máa gbórí wọ bẹ́ẹ̀. For this our campus. Campus in. Now we get this campus. Who dem be? Inú bí mi. Wàhálà inú bí mi gan. Mi ṣeré o. Ọ̀gbẹ́ni gbájú ara lẹ̀ kí ló ṣẹlẹ̀ ní kò. Wùdí kan ló gbà mí dì. Wọ́n gbà yín. Wàhálà. Èyí lè wá mi. Ó gbà mí dì gidi ni omi ṣeré o. Kí ló mú yó? Ó lóun pé mi kò dúró lásán. Bá a mú kinní mi. Mo jáde. Bá mi mú ó gbà ẹ́ndì for this campus àti máa gbọ́ ó gbà ẹ́ndì for this campus. Ṣé ló fi get this campus ni? Ṣé ó lè mọ boyfriend ẹ ṣá? Ó wèrè wá ẹ̀mí ni. Mo kàn gbọ́ kinní ẹ̀ pa. Nǹkan kan rí wàláì. Jọ kí ló mú yó kí ló. Ọkọ pé mi kò dúró lásán. Mo kàn ọmọ náà mo kàn sáré ṣe kinní yẹn. Mo bá rí wèrè ọ̀hún pé ẹ gbà mí. You know sabi you dey roll with for this campus. Kò mọ̀ pé mi gan ni lọ́wọ́ pé wà nílẹ̀ mo kàn sáré ṣe kinní yẹn fún mi. Ọwọ́ mi bà but kò tẹ́ mi lọ́rùn kò bí mo ṣe tó kọ́ ni mo fẹ́ mú balẹ̀ ni mo fẹ́ mú balẹ̀ mi ṣeré o. Ẹ farabalẹ̀. Tó bá lọ ṣàdámù àrí. A máa mú yẹ má wọ̀ rí. Wọ́n tún lè dún campus. Mi ìbẹ̀rù ẹ̀rí. Má wọ̀ rí wá jókòó náà. Mi ìjókòó já èrè ẹ̀kọ́kọ́ jẹ́ ká máàpù tàbí ẹ̀sìn fi ká kọ́kọ́ wò náà. Ìwọ calm down. Mo gbọ́dọ̀ down mo gbọ́dọ̀ balẹ̀ mi láì tó. Ok má wọ̀ sí ẹ̀kọ́ jókòó lọ́dọ̀ jí ìbò jẹ́ ká bá dúró ẹ̀ náà jókòó má wọ̀ rí.
Salaam alaikum. Wa alaikum salam. Mustapha. Yes sir. Mustapha. Yes sir. Ọlọ́run òkè o. Àmín. Ọlọ́run òkè o. Àmín. Ọlọ́run òkè o. Àmín. Ọlọ́run òkè o. Ó kárí. Àkùnà. Mo yọ inú mi mọ́. Inú mi mọ́ ń dùn. Tí n bá ti ń gbòòrò rẹ̀ àbí mo fojú kan kò sí bí inú mi ò ṣe dùn. Torí àwọn èèyàn mọ́ ń fi oyún gan. Bí wọ́n bá ti wá ń fi oyún gan, èmi náà wọ̀ wọ́n dùn náà pé ọmọ mi rè á lè sọ̀tà. Bí èèyàn bá fi ọmọ wé ọmọ yóò sì lò kàn pa. Inshallah bẹ́ẹ̀ ni. Alhamdulillah. A sì jọ sọ̀rọ̀ kò tí ì ju bí ọjọ́ méjì lọ báyìí. A jọ sọ̀rọ̀ rírí tí mo rí ọ yìí àkókò bàbá mi kan láyé àkókò bàbá mi kan láìláì. Kò sí nǹkan méjì tí ń jẹ owó ni owó ló ti torí ẹ̀ wá. Dáàdi kò kí ṣe torí ẹ ti ṣẹ̀tọ́ níjẹta. Alájí ẹ kò kí ṣe torí owó. A ní sinmi ráńpẹ́ ni. Mo wá ní kí n wá fi ọpọlọ mi lélẹ̀ lé. Bẹ́ẹ̀. Ilé ló sì wá. Bẹ́ẹ̀. O ò bá lé ìlú wọn. O ò lọ máa bá wọn fàjọ. Kò sí tí wọ́n mú bẹ́ẹ̀. O ò lọ máa bá wọn jà kiri. Bàrákàlà ò gbé ga. Ọlọ́run ò fèsì mi fún ọ. Ọlọ́run ò fọgbọ́n fún ọ. Ọlọ́run ò fòye fún ọ. Ó kárí. Ó kárí. Kàfáyà ò tí ì dé ni. Kàfáyà kò dé. Àárọ̀ èmi àti ẹ̀ sọ̀rọ̀ sí òun. Èmi àti ẹ̀ sọ̀rọ̀ lálẹ́ àná. Ó dẹ̀ sọ fún mi wípé òun máa dé ní alẹ́ àná. Torí ẹ̀ lèmi náà fi ń bọ̀ lé nínú. Mo ti rí Kàfáyà. Adébẹ̀mí fún ọ. Sórí wíwá tó wá sílé rẹ̀ yìí. Gbé báàgì rẹ̀ sinmi. Bó o bá sinmi tán ó lọ́rọ̀ tèmi àti ẹ̀ fẹ́ sọ. Àwọn tí mo máa ń ṣàdúrà fún l'Àbújá wọ́n tún ti ránṣẹ́ pè mí. Wọ́n sì lò tó bí ọjọ́ 5 lọ́dọ̀ wọn. O ò tí ì kánjú lọ léèwé báyìí. Ó dà ó mọ̀ pé tó lè. So ti gbọ́ ó lọ́rọ̀ tá a sọ. And there is something I want you to understand in Sabratu Dauda. So ti di ọ mo fẹ́ kó o mọ̀ dáadáa. La ilaha illa huwa hayyul qayyum yatiya rizqu ragadan min kulli makan yatiya rizqu ragadan min kulli makani yatiya rizqu ragadan min kulli makani yatiya rizqu ragadan min kulli. Lord, dákun ṣàánú mi. Òun ló pé ọjọ́ keje tí mo fojú kan mi jẹ́ mo sì mọ̀ lórí káyé mi lè dá. Lọ ṣàánú mi, lọ ṣàánú mi. Ṣàwòtán ṣe fún mi, kọ́ lànà fún mọ́jọ́jọ́ tì mí. Ọlọ́run yẹn dààmú náà, wọ́n jẹ́ sánná ní ìtúbà wájú rẹ̀. Ọlọ́run dárí ẹ̀ṣẹ̀ mi jì mí, mo túbà dáríjì mí. Dákun ṣàánú mi, ẹ̀yin láàánú gbà. Ṣàánú mi Ọlọ́run, ṣàánú mi Ọlọ́run, ṣàánú mi Ọlọ́run. Látẹ̀sí alúwá síbìrì kọrí inú lè kó lè kọrí ní lílímọ̀ kọrí ní yẹkìtàdì. Fàyín kẹ́nà sáárù fàjá níbù sórí àtàrùn. Fàyín kẹ́nà sáárù fàkọrí inú òye. Mi ò rán yẹn o. Ọ̀rẹ́ mi lọ̀rẹ́ mi ó mọ jẹ́ o. Ìdájí ẹ̀. Ta nìyẹn? Ta lẹ béèrè? Mò ń bọ̀ o. Ẹ dúró mò ń bọ̀ o. Ẹ tiẹ̀ lè sálámọ̀. Bẹ̀rẹ̀ ayín. Ẹ ǹlẹ́. Kò sálámọ̀ náà kò sì jí lẹ́nu wọn bí ọ̀daràn. Mò ń bọ̀ o.
ní àwọn afáàgán tóbi ó ti tóbi jù kí ló dé kí n wé báwọn bàbá alágbàjí ṣe wọ́n wé tí àwọn afáwa lọ́wọ́ gbogbo ó ti wú. Báwo ni ẹ wà wá? Aláàjì ni mo béèrè. Èmi ò jàlájì lójú yín. Mustapha ẹjọ àfa àgbà ni mo béèrè. Mi ò béèrè ọmọ àfa. Àfa àgbà lèmi náà. Èmi náà ti ń kọ́ ọmọ kéwú. Àṣìṣe tẹ́ ẹ mọ́ ṣe nù àmọ́ dáàdi mi ò sí nílé. Wọ́n ti lọ rìn àjò. Rìn àjò? Bẹ́ẹ̀. Ibo náà lọ? Wọ́n ti travel. Wọ́n wà l'Abuja. Àwọn náà yan àwẹ̀ fún mi pé kí n gbàwẹ̀ ọjọ́ méje kí n má rí oòrùn bó dẹ̀ ti ṣe pọ́ńtán ní kí n ṣe wọ́n dẹ̀ ní kí n yọjú sáwọn pé màá rí ìyanu. Ẹ kíra yín kú oríire ẹ ti rí ìyanu. Èmi ò rí ìyanu mo tí ì rí kò sí nǹkan kan tó ti yàtọ̀. Ẹ rí ìyanu èmi gan tí mo jókòó ìyanu ni mí láyé ọ̀tọ̀ mi. O Mustapha mi ò ṣàwàdàjọ́ nǹkan tó ń ṣe mí ju gbogbo tó ń sọ yìí lọ ìyanu wo ni ìyanu. Ẹ ti gẹ́ẹ̀tì kan tí mo sọ ẹ dìde ká lọ. Ẹ dìde ká lọ. Ìyanu rẹ̀ àní ẹ tẹ̀lé mi ká lọ. Ilẹ̀ ìyanu mi ilẹ̀ ìyanu mi ẹ fi free ń bọ̀ fẹ́ bọ́ láwà ní nítorí ọwọ́ ní ẹ fi free ibi tí ti dá yín lónìí ń bọ̀. ṣé o ṣe fún wọn ní kan láti kọ́ ní gbogbo táwọn ọmọ ṣe kẹ́kẹ́ ṣe sí ṣùgbọ́n kẹ́ ẹ mọ̀ jẹ́ kí ẹni táwọn dá orúkọ síbẹ̀ kẹ́ ẹ mọ̀ jù wọ́n ẹ̀ ju ìgbà tẹ̀ ṣe tán bí wọ́n ti wá parí ẹ̀ ẹ wàá lọ odò tó ń sàn dáadáa ẹ mọ̀ pé wọ́n ń sàn ìbẹ̀lẹ̀ lọ jù sí wọ́n ní tẹ́ bá ti jù bẹ́ẹ̀ wọ́n lágbá ọlọ́run àti àyàn gbà gbogbo jẹ́ bá mi jáde ọlọ́run jù sàn wọ́n sì ní báwọn bá ṣe tán àwọn pín ẹ pẹ́ fún ọ ọ̀dà o. Ẹ jókòó. Nígbà tá a wà níbi rúùmù wa lẹ́kọ̀ọ́ tí mo sọ fún wa ń lé ní gangan ìyanu táwọn àfáà sọ tí dáàdì mi sọ ní gangan ìyanu nígbà ẹ̀wọ̀n mi sẹ́nu ìyanu. Ẹnu yà yín àbí. Ìyanu kò jù bá ń lọ ìyanu tí wọ́n lẹ́rìí òun náà lẹ̀ tí wọ́n ní. Ṣé ẹ̀rí mi tẹ̀ ń wò ọwọ́ mi já sóògùn dáadáa nílùú mélòó àwọn èèyàn tí mo sì ṣiṣẹ́ kún even nínú kámpọ́ọ̀sì wa èmi ni champion gbogbo àwọn èèyàn mi ni mò ń dá wọn lóhùn lọ́hùn. Ẹ wò kí n má pọ̀ lọ́rọ̀ ẹ rí i pé mi gan láyò dádì mi gbogbo iṣẹ́ tí wọ́n bá ti ṣe báyìí èmi máa ń jẹ ládé. Iṣẹ́ tí mo fẹ́ fún yín lénìí ìgbà tá a bá rí ọ̀sẹ̀ kan lónìí ẹ máa ṣe mítì pẹ̀lú àwọn olówó Nàìjíríà bẹ́ẹ̀ ni mi mo sọ bẹ́ẹ̀ fún yín. A kàn máa wá ewé gbérí ewé ajé ewé amúnimúyè ìkódẹ́ka àtàwọn nǹkan kan láàpò pọ̀ láwàá pòpọ̀ mọ́sẹ̀ lẹ́lọ́ọ́ fi wẹ̀ lódò ẹnikẹ́ni tí ẹ bá ti bá pàdé ó ń lọ náà láyín. Kò yé mi o ẹ pò kan papọ̀ máa fi ẹjọ́ ṣé kìí ṣe pé ẹ fẹ́ ṣògbó owó fún mi o. Owó kẹ́ ẹ̀ kò yé mi o. gbogbo nǹkan tí mo kà á lẹ́yìn ó láì jẹ lọ́ọ̀ àdẹ̀lò kankan lára èèyàn àlò mọ́nu ó kò jẹ́ pé ilé ayé wọ́n pe kankan ní ògbógbòjì tó jẹ́ pé èèyàn lọ yẹ nǹkan wò lọ́dọ̀ adáǹṣe ọ̀ọ́dọ̀ àfa ọ̀dọ̀ pásítọ̀ wọ́n á ní olówó ni yín o ẹ ra mọ́tò ẹ̀yin lọ́ba lúwa o amẹ́ni kò ní fulfill potential rẹ̀ tó fi máa kú gbogbogbò yẹn nínú sàárè ni ó ti lò kó mọ̀ lè bá a rí bẹ́ẹ̀ fún wa la fi mọ́ lọ ṣáájò ṣé ẹni tí mo fẹ́ bá yín ṣe owó tó lọ́ọ́ fẹ́ fún yín kẹ́ ẹ mọ̀ lè jìyà mọ́ ni kó lè tètè tẹ̀ mí lọ́wọ́ ó tán pèsè pé ti bá rò fún kéré pé yóò kù kì í ṣe nǹkan kan.
ṣe wá gbà ẹ̀ owó tó máa ná yín owó kékeré ni. Owó kan ẹ kò sí apá left owó kan ẹ kò sí apá right yín 7,800 òun láti ọgbà àwọn kórè àtàwọn tó kú tá a fi lò ẹ kò sí ọwọ́ left yín. Ọṣẹ tá a fi ṣe agbátẹrù nǹkan tá a fẹ́ lò tá a fi pò pọ̀ òun ni ẹ kò 1,000 rẹ̀ sí ọwọ́ right yín torí àtẹ́lẹwọ́ ní báyìí ìtàn níbẹ̀ 1,000 ẹ fi sí right yín ẹ àmọ́ kó méjèèjì bọ̀ wá bá mi báyìí ó tán. Kò yé mi. Ìgbà tí mo wá sọ́dọ̀ Alhaji, wọ́n ní kí n ka Astaga full life 7,800. Wọ́n ní kí n ṣe yátíá 1,000. Ẹ̀yin náà ní kí n mú 780 wá àti 1,000. Ṣé mo wà bẹ́ẹ̀ jọ tó ń sọ fún yín? Ara ìyanu tí mo lẹ́bàá pàdé yìí. Ṣé ẹ rí Ọlọ́run ni kálukú ń pè bá a ṣe ń pè ló yàtọ̀. 7,800 ẹ kò sí ọwọ́ left 1,000 naira ẹ kò sí ọwọ́ right. Tí ẹ bá di mílíọ̀nìyà láàrin next week ẹ pa mí. Ẹ pa mí. Ìyá wa, naam, ẹ kú dédé àsìkò yìí. Ṣàlàáfíà ni. Ń tá pèsè tá gbé fún yín yẹn. Bó bá ṣe é ṣe gan ní ìsìn gbogbo èlò tá pa fún yín pátá ẹ gbé lọ sódò ní ìsìn. Kẹ̀sì mọ́ sọ fún ẹ rántí o ẹ mọ́ sọ fún tẹ́ fi lọ gbé lọ tẹ́ fi ṣe gbogbo ẹ̀ tán. Mo ti fẹ́ lọ jù sódò tẹ̀ṣe ní kí n jù sódò nsìn. Mi ò sọ fún ìgbàtẹ́ sọ pé kí n má sọ fún pé tí má ṣe tó nǹkan tí mo fẹ́ ṣe tán tá a parí ètò ní kí n tó ṣàlàyé gbogbo nǹkan tí mo ṣe fún un. Ó dá mi ní sọ fún màá lọ ṣe nìsín. Ọlọ́run bá gbà bẹ́ẹ̀ pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run ní fi dà wá láàmú. Ẹ ṣàfà. Ó dà. Ọkọ mi. Èwo lẹ sọ fún ẹ sọ fún kí ló ṣẹlẹ̀? Èmi àtàwọn ọ̀rẹ́ mi kẹta tó fẹ́ lọ àsàlátù mi. Ó wá ní ká má sọ fẹ́ ní kẹta tó mú lóògùn sọ fún wa tẹ́lẹ̀. Àkọ́mọ́ pàjẹ́ lọ́rùn. Ìgbà olórogún àsàlátù tún bẹ̀rẹ̀ báyìí. Ṣé wọ́n ló mọ̀ ọ́? Orúkọ tí ò tó tán lé láàmú fún un lò. O fẹ́ sáré jáde ṣe bẹ́ẹ̀ yóò jáde. Ẹ wà nílé kò sí wàhálà láàrin tó ṣẹ́jú màá dé. Bí ẹni ṣe ń bá yín ràbọ̀. Má ṣe yọnu tí a máa pẹ̀ dé. Ó dà. Ẹ mọ́ gbàgbé gbogbo òkìlọ̀ o tí ẹ bá ti dé odò ẹnikẹ́ni tí ẹ bá pàdé gẹ́gẹ́ bí mo ṣe sọ pé òní ọ̀nà láyín ẹni o lẹ́ẹ̀kan bá lájọṣepọ̀ bí ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀mẹ́ta owó yín bá dé ẹnikẹ́ni tẹ́ bá kọ́ pàdé tẹ́ bá ti wẹ̀ tán kẹ́ ẹ nóòtì ẹni yẹn torí ẹni yẹn a gbọ́dọ̀ padà lọ bá lọ́la kì í bá ṣe ẹranko kì í bá ṣe èèyàn ẹ̀yẹn má wọrí I got you. Mami, kí lẹ ń ṣe ń bì? Mo dáràn. Mami, kì í ṣe ìlú ẹ kí n pàdé. Ó wà ara mi ṣe lámi, nǹkan ṣe mí. Mami, kí lẹ wá kí lẹ sọ níbẹ̀. Tẹ́lú wá yẹ kó pàdé tó bá pàdé mi. Dáràn. Kọ́ládé. Kí ló ṣẹlẹ̀? Kọ́ládé. Mustapha, o sùn, o bá yé mi jẹ́ o sùn. Kí ló ṣe yín? Kí ni o ṣe mí? Kí ni o ṣe mí Mustapha? Kí ló ṣẹlẹ̀? Kí ni o ṣẹlẹ̀? Kí ló ṣe yín? Mustapha, ó ní kí n lọ wẹ̀. Ṣé ẹran lẹ pàdé ní Àbájá? Ṣé bẹ́ẹ̀ ti wẹ̀? Ṣé tó bá pé ẹran ni mo pàdé Àbájá? Ṣé bí kò bá dá? Ṣé máa gbọ́ báwọn èèyàn kan bá já sùn wọ́n dẹ̀ fún un lówó? Ṣé bí kò bá dẹ̀ pè mí? Bóyá kí ló ṣẹlẹ̀? Mami mi pàdé o. Congratulations. Kú oríire. Ọlọ́run abáyá yín sùn náà nìyẹn. Are you mad? Are you mad or something? Ó yà wèrè ni. Are you mad or something? Ọ̀gbẹ́ni Súnsẹ́yìn jàre. Kí ló ṣe é? Mo fẹ́ tún ayé ẹ ṣe ni náà. Mo ń gbìyànjú àti tún ayé rẹ ṣe. Wọ́n á fẹ́ máa blame mi. Ìwọ ni kọ́kọ́ lẹni àkọ́kọ́ tó máa bá yẹ lájọṣepọ̀ náà.
ewúrẹ́ ń gùn yẹn ayé ò parẹ́ náà àgùntàn ń gùn yẹn ayé ò parẹ́. broda ṣé ìwọ ò fẹ́ lówó ni ṣé ẹ fẹ́ bá àwọn olówó ńláńlá orílẹ̀-èdè kẹjọ máa ṣèpàdé pọ̀ ni gbogbo eléyìí ò necessary. Mustapha shut up. ìyá mi tí o bá tún sọ fún mi pé ṣé mo ja wèrè ni màá jẹ́ wèrè tí wàá jájà kúrò nílé ń bí báyìí ta ló ń bẹ́ sọ̀rọ̀ ẹgbẹ́ ajá ló ń jẹ lájà ń jùrù ọ̀gbẹ́ni sún sẹ́yìn kí ló ṣe é náà mo fẹ́ táyé ẹ ṣe ni mẹ́rin. sórí broda ṣe rí ilé ayé èyí ó kẹ̀yìn sí ọlọ́run kó tó lówó ni tó o bá wá lówó tán wà wá ṣẹ̀ṣẹ̀ kọjú sí ọlọ́run ọba ara gbé láyé. broda tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ bá yà yín lájọṣepọ̀ ọjọ́ méje ló wà nínú ọ̀sẹ̀ ẹ̀mẹ́rin bẹ̀ lẹ́fì máa ya wèrè ẹ máa ya wèrè. Monday, Wednesday, Thursday and Saturday wèrè gidi tí ó bu tẹ̀sán sàn fẹ́ tún ayé ẹ̀ ṣe ni kó o lówó kó o bẹ́gbẹ́ pé kó o kúrò láyé àwọn alára kò mọ̀ yà ó ṣoríire láyé ẹ tí wọ́n bá ti ń gbọ́rù ẹ ní àríwá gúúsù ìwọ̀ oòrùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí wọ́n máa gbọ́rù ẹ káàkiri àgbáláyé kó o lówó jẹ tó lówó lọ. brother ìwọ ní kọ́kọ́ ní kọ́kọ́ lówó máa bẹ̀rù kò ṣẹ̀ṣẹ̀ kankan ń bẹ ọlọ́run máa ń dárí jiyàn ẹ wo ara gbé láyé má wù tẹ̀sẹ̀ ọlọ́run máa dárí jiyàn níyẹn gírígà lákàlá ọmọ tákà dámọ̀ mi sàbíkà wà mọ́tà ara wáyù tí mọ̀ ní mọ́tà wò àlẹ́kà wo ọlọ́run ó dárí jiyàn ẹ̀ṣẹ̀ tó ti ń ṣe bọ̀ àti èyí tó máa dá lọ́jọ́ iwájú tó bá ṣàtìlówó mọ́ fi sí lọ́hùn èyí ó kọ́yìn sọ lọ́hùn ní ó tó bá lówó tán ó wà tó sọ́nà lọ́hùn ó mọ̀ kọ́ mọ́sálásí ó mọ̀ kọ́ ṣọ́ọ̀ṣì ó mọ̀ tọ́jú ọmọ aláìyíyá ó mọ̀ sí gbogbo ẹ̀ ọ̀gbẹ́ni dáre. yọ̀nà fọ́ọ̀kì ìyín ò lè ewúrẹ́ ń gùn yẹ àgbáriwo màá kàn fún yín máyẹ̀hùn tẹ́ máa lò fún yáyín ni ẹ̀ dẹ̀ máa gbọ̀n even wọn á tún máa yáta àwọn aṣọ oṣù baby give me more kí ni ẹ wo kò sí tójú òrìrí are you ready? ó bá ti ready jẹ́ mọ́. èmi ọmọ àfà wọ́n á lé o Mustapha ọmọ àfà. Duarte. Àtàwọn fíìmù yìí ṣá tó ga. kí ni wọn náà ṣe ń wọ́n tó ti sùn. ó rọ̀ sí gbogbo ẹ̀rọ kò béèrè. ẹjọ́ mọ̀ gbádùn ilé ìgbà náà. àbí. ṣé ẹ mọ̀ pé wọ́n sọ pé abẹ́rẹ́ kan kì í kọ ohun aṣọ ẹ mọ̀ àwọn dẹ̀ máa ń sọ pé kọ̀ọ̀kan náà kọ ohun odò. bẹ́ẹ̀. so gbogbo tí wọ́n bá ti sọ fún yín nísìn ẹ máa ṣe ìṣùgbọ́n ẹ yòókù ojú yín. ẹ gbọ́wọ́ lé mi lọ́wọ́. Màámi ó láwọn ọ̀rọ̀ kan tí mo fẹ́ bá yín sọ. ṣe ọ̀rọ̀ téèyàn lè sọ ní títí òkè létí nínú yàrá mi láti sọ orí bẹ́ẹ̀dì.
ṣebí kò sí ohun tó burú mi. Ẹ sì dá ẹ já wọ yàrá. Ẹ jẹ́. Ọmọ tí bí mo dá mọ́. Kí lọ́mọ ètò padà kọ́ mi sí o? Ìwà ìdánwò ńlá wò lélẹ̀? Hello. Ọmọ àfà. Ta ló ń jẹ́ ọmọ àfà? Olórí burúkú ló ń jẹ́ ọmọ àfà. Ta ló ń jẹ́ ọmọ àfà níwájú èmi ọmọ ayé tí gbogbo ayé ń tẹríba fún? Inside this campus, who be the idiot wey dey oppress everybody up and down? Bàbá mi kò sọ fún yín ni o. Èmi náà ti fọ́ victim rẹ̀. Ti gbá mi ń dìrí. Ó gbá ń dì. Ní irinṣẹ́ tí mò ń kẹ́. Ó gbá ń dì. Kí ló wá ṣe? A ṣe ń ṣe nǹkan lórí ẹ̀ mo sọ fún àwọn guys. Àlàyé ṣe lọ́jọ́ yẹn pé jẹ́jú àfúnibà ó ti wá bá wa. A fẹ́ jẹ́ kẹ́tẹ̀ dé ni ká tó lọ ṣe fún ọmọ bàbá yẹn náà bọ̀ ní pé àárín ní ọ̀gá. À ń tẹ́ ni ọlọ́run ajá ń tẹ́ ni. Èmi náà gbọ́rọ̀ yẹn bàbá mi gbọ́rọ̀ yẹn. Nǹkan ti ṣe yín. Nǹkan ti ṣe yín. Èmi tó ń jẹ inside this campus ní èmi tó yẹ pé mo ń bá gbogbo bísí jẹ àjọ mu. Gbogbo security inú ọgbà yìí gan wọ́n ń tẹríba fún èmi tó ń jì. Ọlọ́pàá gan rí mi. Ó fò lọ. Olórí burúkú náà wá ń pè ní ọmọ àfà tó ń ṣe balabala dẹ́dẹ́lé báwí. Now, this is an assignment for you two. An eye on him. Ó dẹ̀ fẹ́ kẹ́ ẹ mú wá síwájú mi kó wá fi àwọn ẹ̀ gbólẹ̀. John. And as for you, election SUG yẹn, mo fẹ́ kó bá mi get gbogbo strategies tí a lè fi mú skilla ṣe. Àní wàhálà bàbá mi, iṣẹ́ ti ṣe sá. Good. Baby me. Come over. Ọmọ ló dùn tó yìí. Ìwọ ló ń jẹ́ kéèyàn kan tí ò jẹ́ nǹkan ló máa fi ọwọ́ ra ẹ̀ ń dì. Kí ni tí mo ti ń dúró dé ìjọ yẹn náà ni? Ìdíhùn gan ò tí ì tó mi jẹ tán.
Nairo báwo ni mo ti bẹ́ẹ̀ rí ogun amúdó tó béèrè ó yá mọ́kọ́lẹ̀ ewé amúnimúyè ewé gbérí atari àjà mẹ́sàn-án tó rọ́kùnrin ní ọ́ o ti kọ́ wò má ṣe yọnu ògiri létí sórí gbogbo nǹkan tó bá kù máa tẹ́sítì ẹ̀ sí ẹ má wọ̀rí 10,000 mi o 10,000 mi o kó wà káàtì mí nìsín o ṣó ti gbọ́ ok ṣèjì awọ́rò kan lélẹ́yìí o eléyìí mo ṣe fún ilé ìgbò tó wà sálẹ̀ ń bẹ̀ tó yẹ ẹsẹ̀ ìgbò. Mímọ́ Ọlọ́run iṣẹ́ yìí ò pé o a nídìí àgbo white kílé òní tó ṣú èyí sì lọ́jọ́ kẹta mímọ́ Ọlọ́run o iṣẹ́ yìí ò tí ì pè sọ́wọ́ wọ́dà yìí nídìí àgbo white o drop ní ṣe ìdíbọ̀dá ìpè báyìí. Hello? Mami. Mami. Iṣẹ́ ya. Mustapha. Náà. Mo lọ bí tí Tolo fẹ́ lọ yìí. Jẹ́ kó ṣe díẹ̀. Torí mo fẹ́ dé orí àpáta tó wà lẹ́yìn ìlú láti lọ ṣàdúrà ńbẹ̀. But Anagunla, ọjọ́ wo lẹ dé láti Àbújá tẹ́ tún fẹ́ máa lórí àpáta? Mọ́mọ́ kọ́ mi lọ́lẹ̀. Mo ti gbàgbé pé àyájọ́ èdè lọ́jọ́ tí mo mọ lọ ṣe istihara lórí àpáta. Ọ̀tọ̀ ni. Àmọ́ síbẹ̀síbẹ̀ ẹ má jẹ́ ká gbàgbé tí dókítà yín sọ tó sọ pé kẹ́ máa ní ìsinmi lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Mustapha. Náà. Mo lè gbapá, mo lè gbẹ́sẹ̀, mo lè sọ̀rọ̀. Kò sí ohun tí wọn ò lè ṣe lásìkò tí mo wà yìí. Gbogbo ìgbà tá a bá lè gbapá tá a lè gbẹ́sẹ̀ ẹja sí lọ ká sìn dojú àmì ó kárí ó ṣe. Mustapha, kókó nǹkan tó múnú mi dùjú láàyè mi bí mo ti wà yìí ó wà lára wọn. Inshallah. Mo sì mọ̀ pé kókó tó múnú ìwọ náà dùn ò ní pé mo ń sẹ́mi. Alhamdulillah. Àìwá ní sẹ̀mí àwa méjèèjì mọ́ ọlọ́mọdé àrí. Àmín ya Allah. Àmín. Àmín ya Allah. Ohun tí ó wà bá wa méjèèjì nú jẹ́ ọlọ́mọdé àrí. Àmín. Àmín. Àpàjùlọ látọwọ́ rẹ̀. Dákun, inú ayé ló wà, àárín àwọn èèyàn lóríṣiríṣi ló wà. Bó o bá ti wá rí inú àwọn ọ̀rẹ́ rẹ̀ àbí inú àwọn tẹ́ ẹ jọ rìn tó o bá ti rí wípé kò sẹ́mi Ọlọ́run lára ẹ̀kan nu wọn, kò sí lójú ọ̀nà Ọlọ́run, kí ló ṣe? Yẹra fún. Influence, àfarawé, ó mọ̀ ń ba ayé ọ̀dọ́ jẹ́. Wọ́n wá gbàgbé ẹ̀kọ́ tí wọ́n kọ́ wọn láti kékeré, wọ́n gbàgbé ibi tí wọ́n ti jáde. Àbọ̀gbọ́, influence ní school, àìmọ̀ ṣe táwọn èèyàn míì mú lókùnkúndùn mọ́kàn lára wọn. Gẹ́gẹ́ bí àlá àtàwọn nǹkan tí mò ń rí, ibi ò ní ṣẹlẹ̀ sí ọ. Àmín ya Allah. Àmín. Ẹbí wa yìí kò ní sunkún látòrí rẹ̀. Àmín ya Allah. Ìwọ náà ò ní sunkún lórí wa. Àmín ya Allah. Àmín. Àmín. Ayé rẹ̀ ò ní bàjẹ́. Àmín ya Allah. Kò sí o. Àmín. Kò sí o. Lọ́lá Ọlọ́run, Àmín. ọba àjọkẹ́ ayé, ọba àṣàkẹ́ ọ̀run, àní sunkún lórí ara wa o. Àmín ya Allah. Lọ́lá ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam.
Mr. Badview ó ti pọ̀ jù wọ́n assignment tí wọ́n tó fún wa. wo tiẹ̀ fi yín lẹ̀ mo ti ní mo fẹ́ bọ́ ẹ sọ̀rọ̀ Mustapha mo ti ní mo fẹ́ bọ́ ẹ sọ̀rọ̀ sórí gbogbo ìwà tó ń wù yẹn kò dá náà yóò lẹ́yìn. ṣé mi ò wọ kíláàsì ni. kì í sọ̀rọ̀ kíláàsì mò ń bẹ́ẹ̀ sọ bó o ṣe fáìlì ọmọkùnrin tó ṣé tó bá pe obìnrin kankan nu ọgbà yìí ṣé wọn ò ní dán ọ lónìí ọmọ àfàdé ni ẹ. ó mọ tó ṣẹlẹ̀ n tó wù mí kò wù ẹ́ ní ò jẹ́ ká ṣe kinní kan fẹ́ obìnrin style tí wọ́n fi lè máa bá obìnrin sọ̀rọ̀ kọ́ ni èmi Mustapha ní fi máa bóbìnrin sọ̀rọ̀ tí ẹni kó fọdún kan bóbìnrin sọ̀rọ̀ ò dẹ̀ mọ́jọ́ tó lò láyé kó tó bọ́ ẹ̀mí àárín 5 minutes. ṣé tó wá ṣe ló wá dà ṣé ló dà. dàdó dà tó ó dà lọ́dọ̀ tèmi ó dà style tèmi fẹ́ máa lò nìyẹn. yóò lẹ́yìn. wẹ̀yìn ẹ̀yìn tó máa ní nìyẹn. kì í ṣe irú tí mo sọ fún ọ nu. sórí tó bá lẹ́yìn má bàa mi sọ̀rọ̀ ẹ mọ́. kò sí nǹkan kan Mustapha wo kò sí ikú tí ó pàgbà táàní bá po lórí ẹ̀ ń bẹ̀ kò sí nǹkan kan nothing is gonna happen yes. wọ́n mi ṣe sùn ní wọ́n mi ẹjọ́ ẹ fi jí mi Aládé dákun ẹjọ́ mi ò kọ́ bí ó ṣe rí ìdè láìsí ra mi ẹjọ́. ìsúná lè máa parọ́ mọ́ àbádùn wọn gbẹ̀yìn ọ̀rọ̀ àfọmọ́ padà dé sọ̀rọ̀ rẹ̀ báyìí Kọ́ládé ò ṣẹ̀ mí o ò ṣẹ̀ mí rárá ìwọ ló ṣẹ̀ rẹ̀ ìwọ lè rí ọkàn òjì ó gbádùn ìwọ ló ń ṣẹ̀sìn káàkiri ìgboro kó ṣẹ̀ mí. Mami kò lè dájú mo bá kiri bí mo kò wá yí wọ́. Kékeré sọjọ́ ni mo ṣe ní kí n ṣògùn owó. Mi mọ̀ pé ó máa rí màá fún mi. Èyí owó mi ò ní èyí àlàáfíà bí mo ń tọ́ káàkiri ayé ni. Mami ẹjọ́ ìṣàánú mi. Kó lè dá kọ́ ló ń bá kiri. Torí wo ló mọ ibi tó tójú bọlé wọ̀? Ká níbi tó tójú bọlé lọ yẹn ló máa sọ fún ẹ pé kó lọ pààyẹ ẹ̀gàn níbi tó bá gbèsè ayé ara ẹni wọ́n ti pa mí tipẹ́. Èmi ń bá kó lè dá kiri. Mò ń ṣàdúrà lọ́sàn-án lóru, mò ń tójú bọlé kiri, mò ń gbàdúrà, mò ń gorí òkè, mò ń káàkiri. Nítorí ọ̀rọ̀ tiẹ̀ Kọ́ládé, ìwọ wá ń ro ibi sí mi, òun lébi sí mi. Ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. Ibi tó o tójú bọlé ni kò sí lọ bẹ̀ wọ́n o. Lórí mi ò ṣe nǹkan kan sí ẹ. Alájẹ bá mi rẹ̀ jọ. Dáríjì mi. Ìmọ̀ pé mi ò jẹ̀ ríre. Ìmọ̀ pé mi ò jẹ̀ ríre. Dáríjì mi. Ajá ìjọ dákọ̀. Bámi ẹjọ́. Ẹjọ́ dákọ̀. Ojú kòkòrò olè ló ń dà ẹ́ láàmú Kọ́ládé. Wo ìwọ ni kò lọ tójú bọlé sọ́wọ́ ara ẹ̀ báyìí. Ṣé bó ti bẹ̀rẹ̀? Ìwọ tó ò ní gbàgbọ́ nínú Ọlọ́run. O mọ̀ bẹ́yẹn ṣe ń bọ́ lọ́hún sọ̀rọ̀ tó ṣe ń gbọ́. O mọ̀ gbà tó yẹ kó o gbàdúrà sọ lọ́hún kó o bọ́ lọ́hún sọ̀rọ̀ àfi kó o tójú bọlé. Ibi tó bá gbèsè ayé ara ẹ̀ dé. Ó wá fi mọ níwọ̀ nìkan olóbi títí gbèsè ayé ẹ̀ kó bá ti tèmi. Wo ọkùnrin ọ̀pẹ̀lẹ̀ jà. Ẹjọ́ ó ṣe ra mi o. wà á fi nílẹ̀ jẹ́ kí ló ṣẹlẹ̀ gan. Kí ló mú ẹ?
wo mi nǹkan tí ẹ mọ tó ń ṣe mí ara mi kàn dìde ni gbogbo ara mi kan jí kan tiẹ̀ ti mú mi ó ti mú mi pa. ìyá ọgbólóṣò. ó dẹ̀ mọ̀ pé mi ò ń ṣe irú nǹkan bá mi láìkẹ́ náà. òfólóṣò kí wàá ló wá fẹ́ ṣe sí. wo mi ò tiẹ̀ mọ̀ o mọ̀ tẹ́yìn ò bá lówó lọ́wọ́ náà kànjí náà ni kànjí ni ó bá yé ẹ̀jẹ̀. ìwọ wá ni tó tún wá sọ báyìí ní ìsìn. mi ò sọ bẹ́ẹ̀ mo kàn ṣàkàwé ọ̀rọ̀ ni tábà sì ní pẹ́pẹ́sẹ́ ó lọ́mọ jésù níwọ bó o ti tẹ̀ sí tẹ̀sùn mọ́lẹ̀. òṣò tí ẹ̀rí tó bá mi báyìí ní ìsìn kí ọ̀rọ̀ ọmọ jésù kọ́ lélẹ́yìí orin tó bá tiẹ̀ lè ṣe sí i kí n sáà tiẹ̀ rí nǹkan tí nǹkan bọ̀. ní tí bá lè ṣe sí ní tí bá lè ṣe sí ọ̀ dà mí mọ̀ lónìí yá dè ká lọ. Dọ̀njí. Hello bàbá. Hello. Kí ló ṣẹlẹ̀? Ọmọ àfáà yẹn ni òun rí sí bàbá mi. Ọmọ àfáà níbo? Ó yá máa tẹ̀lẹ̀ ibikíbi tó bá wọlé sí rí ipò òsì débẹ̀. Máa tẹ̀lẹ̀ lọ sí ibẹ̀ tó bá ń lọ bá mi tẹ̀lẹ̀. Yes. Kí n máa tẹ̀lẹ̀ ní wàhálà bàbá. Ọmọ àfáà. ajẹ́kùtì mi ni wọ́n máa jẹ́ ọgbẹ́ ó wẹ̀ pé sàkéjì tí wọ́n bá ń gbogbo ìwọ̀n. dìde kẹ́ fi orókún ẹ kúnlẹ̀ síwájú mi. Ìwọ ni ọmọ àfà. Bẹ́ẹ̀ni sá. Ó yẹ kí n pa ẹ ni. Ọjọ́ ẹ má pa mí. Àmọ́ ti do epo máa wúlò fún mi. Mo ṣe máa yọ̀ǹda ẹ̀mí ẹ̀. Ìwé ògùn bàbá ẹ̀ ni màá fẹ́ kó lọ gbé wá fún mi. Tiwa. Tí o bá ti mú ìwé yẹn wá fún mi, wàá ní láti finú ọgbà ilẹ̀ fóṣù kan gbáko. Àmọ́ lẹ́yìn oṣù kan ó wá lè padà wá torí pé ní wákàtí ọ̀wọ̀ yìí wọ́n ń wá ẹ gidi gan. Tí ọwọ́ bá ta ẹ̀, tí ọwọ́ bá tẹ̀ ẹ̀, tí ẹ bá ẹ̀,
You gone. Bọ́n nǹkan tó jẹ mí lógún jù ń sìn ni ìwé agbára bàbá ẹ̀. Ọlọ́run. I need it. 100. Nǹkan yẹn kan tó lè mú mi fi ẹ́ lẹ́yìn. And ṣùwárí ti test and every other things. Èmi, Donji, my bed take charge. Don. Sọ pé thank you sir. 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 Ṣùwárí wọn tiẹ̀ mi ò ní pa ìwọ náà torí pé o máa wúlò. Bọ̀ wá wà ní àkàtà mi. Wàá máa bá mi máa fa àwọn boxers mi. So thank you sir. Ìwé agbára bàbá ẹ̀ wọn ló jẹ mí lógún jù. Afa, kí ni tí wọ́n mú pélé? Afa, ẹ káwọ́ kú. Ẹ káwọ́. Ṣé tọ̀ náà gbogbo eléyìí? Mo ń tọ̀ ni. Ẹ ń tọ̀ ni. Bẹ́ẹ̀. Ẹ káwọ́ náà, ẹ ká. Ẹ káwọ́. Ẹ káwọ́. Ẹ káwọ́. Sábẹ́ yín ló wí. Ẹ jẹ́ ṣé ìtọ̀ tẹ́ ń tọ̀ ló jẹ́ kábẹ́ yín tóbi sí ni abẹ́ di nǹkan síbẹ̀? Ìtọ̀ ló jẹ́ kábẹ́ yín wú. Ẹ dákun ẹjọ́ béèrè kan mo fẹ́ béèrè mo fẹ́ kẹ́ ẹ dá mi lóhùn kíákíá o. Ṣé kẹ́ ẹ tó wá sọ́dọ̀ mi ńgbà mo yan àdúrà fún yín pé kẹ́ ẹ lọ gbà á? Ṣé òun lẹ ti ní medical problem ni tó jẹ́ pé ìtọ̀ ń jáde lára yín tábẹ́ yín wú àbí lẹ́yìn ìgbà tí mo yan àdúrà fún yín ní kòpẹ́kòpẹ́ yìí? Àdúrà tẹ gbà fún mi rí. Ṣé o fẹ́ sọ pé màá rí ìyanu? Ìyanu tí mo wá ẹ̀ náà ni mo ti rí gbogbo eléyìí báyìí. Ìyanu kọ́ yìí o. Ìyanu tí mo sọ wípé ẹ rí òun kọ́ lẹ rí yìí o. Tó bá jẹ́ àdúrà tèmi yàn fún yín tí mo ní pé kẹ́ ẹ lọ ṣe òun lẹ ṣe bó ṣe yẹ kẹ́ ẹ ṣe kò sún tó yẹ kó jẹ́ kí irú eléyìí ṣẹlẹ̀ o. Kí ló lè fa kábẹ́ yín wú tó mi ń dà lábẹ́ yín báyìí? Ẹ wo Ọlọ́run bẹ́ẹ̀ hàn yín. Abẹ́ gbọ́ ẹ wo Ọlọ́run ọba àlekè ọlá ń bẹ́ẹ̀ hàn yín. Ọlọ́run tí ò ṣe é pè tó jẹ́ Ọlọ́run owú tó ò lè fi nǹkan míì kún Ọlọ́run ó ń bẹ́ẹ̀ hàn yín. Pẹ̀lú nǹkan tí wọ́n fi ń hàn mí, pẹ̀lú nǹkan tí mò ń rí nínú ara yín, ọwọ́ tí ń bẹ lára yín kó tó di pé débi tí mo fi yan àdúrà fún yín pé kẹ́ ẹ lọ gbà abẹ́ gbọ́ ó ti dọ́bù. Ẹrù wà lára yín. Kí lẹ tójú bọ̀ tábẹ́ yín fi ń sùn mí. Lájí mo tójú bọ̀ nǹkan. Mo ní kí n dọ́gbọ́n sí ni bó bá lọ ṣe àjò owó. Mo ṣe àjò owó. Bẹ́ẹ̀ni. Ẹ wá sọ́dọ̀ mi. Mo ní ẹ lọ sàwọn kankan. Ṣé pé ẹ nígbàgbọ́ nù nǹkan tí mo ní ẹ lọ sí? Gbogbo àsìkò mi, gbogbo istihara tí mo ṣe fún yín, gbogbo ẹ̀ já sásán. Ká gbà bẹ́ẹ̀. Láìla. Bàtí mo wá sọ́dọ̀ ìtẹ́ ní màá rí ìyanu. Ìyanu yẹn náà ni mo ní kí n dọ́gbọ́n fà. Àmọ́ gbà tí orí mi máa takò mí. Wọ́n gbé ọṣẹ lé mi lọ́wọ́ pé kí n lọ wẹ̀ lódò. Wípé tí mo bá ti wẹ̀ tán, obìnrin àkọ́kọ́ tí mo bá kọ́kọ́ rí kí n gbìyànjú àti máa lájọṣepọ̀. Àwùsù bí láì nínú ṣe jẹ́ ọ̀rọ̀ jù. Pé ọ̀nà mi máa là. Àwùsù bí láì nínú ṣe jẹ́ ọ̀rọ̀ jù. Subhanallah. Subhanallah. Obìnrin àkọ́kọ́ tí màá kọ́kọ́ pàdé. Màmí ni mo pàdé. Ẹ dákun, kí ló jẹ́ màmí? Kí ni jẹ́ màmí?
ìyá mi. ìyá yín lẹ pàdé ó wá lé yín padà sílé pẹ́ ìgbọ́dọ̀ sí abiyamọ nù ó dẹ̀ ìgbọ́dọ̀ tó ń rú ẹ̀ wò aláǹtàwé nù àbí bẹ́ẹ̀ kọ́ nígbà tẹ fọ̀nà ọlọ́run lẹ̀ tẹ wá ń tojú lọ káàkiri ṣé èèyàn ń dàgbà lọ́wọ́ yẹ èèyàn lè dàgbà ìyá yóò mọ̀ tẹ̀lé yín kiri ni àbí kí ló ṣẹlẹ̀. mo mú ìyá mi gan ní mo bá wọn lájọṣepọ̀. ẹ bá ìyá yín lájọṣepọ̀ ẹ gun orí ìyá mi. ha jálà mú yálà mú tu ẹ wo wọn ò ní fẹnu mi sọ̀rọ̀ òdì gbogbo àwọn tó wà ládùúgbò yìí gbogbo àwọn ẹbí mi pátápátá gbogbo ọmọ tí mo bí ìyàwó mi kò sí kankan nù wọn tí wọn ò mọ̀ mí wípé wọn ò kí ń fẹnu mi sọ̀rọ̀ òdì àǹfààní mi o bí mo ti mọ kùránù tó bí mo ti kéwú tó bọ́lọ́run ti ń lò mí tó n ò fẹnu mi ṣépè fún èèyàn kankan rí àmọ́ n ò sì ní ṣépè fún yín náà àbó dá mi lójú pọ̀ náà yín ò lè là mọ́ ó dá mi lójú pé ẹ lè rí mú mọ́ kò sọ́nà méjì sí tún bẹ́ńlẹ̀ yìí bí èèyàn bá ti kọsẹ̀ lára òbí ẹ̀ bó o bá ti kọsẹ̀ lára àyà ẹ̀ wo bí o ti rí ìbínú Ọlọ́run kò sún tó lè gbà tó lè ṣe mọ́ bí ìyá rẹ bá ṣépè fún ọ wàhálà ńlá ni àbọ̀gbọ́ kò sí babaláwo bó ti lè wò kó tó lè wẹ̀ kó lórí rẹ̀ kábọ̀ torí ibi tẹ́ ẹ gbà wáyé ẹ wá ń gbàbẹ̀ lọ ẹ tún wá gbàbẹ̀ lọ láti bòmíì ara ọlọ́kọ̀ yín wáyé ẹ kìyà yín mọ́lẹ̀ ẹ gùn ya yín ẹ dákun bó o lẹ ti ń dún gbà tá à ń bá ya yín lájọṣepọ̀ àbí bó o níyà yín ṣe ń dún gbà tẹ́ ń bá ya yín lájọṣepọ̀ irú èrò wo ní bẹ lọ́kàn yín gbà tẹ́ gùn ya yín tán kí ni àwọn nǹkan tẹ́ ń sọ arákùnrin ẹ lè rí bá ti ṣe mọ́ o n ò ṣépè fún yín o mò ń sòótọ́ ọ̀rọ̀ ni o kò sún tẹ́ẹ̀lù tí ó dùn mọ́ famoya amal mesikola sára yára o béèyàn ṣèkà kó kéré bí ọmọ náà gún yóò kẹsàn rẹ̀ ẹ kẹsàn yín o n ò ní fẹnu mi sọ̀rọ̀ bó àmọ́ ọ̀nà yín ò lè látúnṣe mọ́. Aláàjì ẹ̀yin lẹ ń ṣe mí ara yín ni sọ ti rún Aláàjì ẹ̀yin lẹ ṣe mí. yóò bá jẹ́ pé mo lọ́kàn ó yẹ kí ẹ ti sá dìde torí ńgbà tí mò ń sọ̀rọ̀ mo rí tẹ́ ẹ dákẹ́ ẹ dá sí tí mò ń wí mọ́ bẹ́ẹ̀ nípa ẹ ti kú òǹbí mo ṣẹ̀ṣẹ̀ wá rí i pé ohun tẹ́ ẹ ṣe ó ti jẹ́ kọ́pọlọ yín dàrú bí ò bá jẹ́ kọ́pọlọ yín ti dàrú ni abẹ́ẹ̀kọ́ ewúrẹ́ ẹ sọra yín dewúrẹ́ tẹ̀ ń gùn ya yín abẹ́ ìrajà tí ń gùn ya ẹ̀ tí ò bá jẹ́ kórí yín ti dàrú ní ẹ̀ ní nàka sí mi kẹ́ ẹ lémi ni mò ń ṣe yín. Aláàjì ara yín ibi tó ti rú. arákùnrin dìde jáde síta bí mo ti wọ ọ. àní ẹ bá lè mi jáde ọmọ yín ló sọ mí dídàkudà báyìí ọmọ yín àjọmọ yín sì ni Mustapha ló sọ mí dà báyìí Mustapha ló mọ mi kú yá mi. lọ́nà wo lóòótọ́ mo bí wọn ti ń jẹ́ Mustapha lọ́nà wo ni Mustapha fi mú yín tó fi kìyà yín mọ́lẹ̀ tó ní kẹ́ ẹ mọ́ ọ̀bọ̀ kẹ́ ẹ gorí rẹ̀ àbí Mustapha lóòtẹ́ẹ̀lì. bàtẹ ìyá àwẹ̀ fún mi tẹ́lẹ̀ kí n gbà àwẹ̀ nígbà tó di ọjọ́ keje tí mo wá yín wá sílé wọn lẹ́sìn nílé Mustapha sọ pé òun ní ìyanu tẹ́ ẹ ní mò ń retí Mustapha mú mi wọ yàrá yìí nígbà tí mo dénú yàrá yẹn ni mo rí wípé aṣọ oníṣègùn pọ́nbélé ni yá àti Mustapha. Awúsùbìlà. ilé awo ni Mustapha mú mi wọ. kí ló fi ká jákèjádé ibo ni ilé awo nínú ilé tèmi ibo ni nǹkan wọ. Mustapha ló fún mi ní àwọn èèlò tí màá pè àwọn àyájọ́ tí màá fi ṣòwò títí dé ògo tí mo fi bá ìyá mi lájọṣepọ̀ nínú yàrá yìí ni. àfa ṣé o tẹ́ ẹ̀ sọ ìdá yín lójú
pé Mustapha tèmi ọmọ mi òun ló fún yín lóògùn lóníkẹ́. Mustapha ló fún mi lóògùn. tẹ́ ẹ fi báyà yín lájọṣepọ̀. ó sì jẹ́ kó yé mi wípé tí ẹ bá ti parí iṣẹ́ òun lòun máa ń gbà lọ́wọ́ yín tóun máa ń parí ìyókù. irọ́ ló ń pa mọ́ mi ẹ dákun òru àná ni mo wọnú ilé ìwá láti ibi tí mo lọ òru àná mo wọnú ilé ìwá ẹ wọnú bẹ ẹyẹ lọ sílẹ̀kùn bẹ kò sí kankan bẹ báàgì mi àti tí mo kọ́ ní látòṣogbo ló wà nù bẹ èmi kọ́ ọlọ́run ṣàánú mi ẹ ṣá fara yí balẹ̀ ṣe ẹgbẹ́ fara yí balẹ̀ ẹ fara yí balẹ̀. Mustapha arákùnrin ẹ dákun ẹ dákun. ẹ dákun kí ló ṣẹlẹ̀ arákùnrin kí ló fi ṣe Mustapha láìláìlá Mustapha láìláìlá. Kẹ́hìndé Mustapha lójú bí ilé kò séèyàn bẹ́ẹ̀ ẹ gbà mí